àwọ̀ gbèdéke wákàtí méjìdínláàádọ́ta 48 hours tí Aláàfin tìlú Ọ̀yọ́ fún Ọọ̀ni tilé Ifẹ̀ kí ni tẹ́ lè sọ ń pa gbogbo àwọn ọ̀rọ̀ yìí àti tàn tó jẹ mọ́ nílẹ̀ Yorùbá tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ṣe púpọ̀ ṣe rí mo gbàgbọ́ pé kábíyèsí o Aláàfin kábíyèsí o Ọọ̀ni mo gbàgbọ́ pé kábíyèsí Aláàfin wọ́n ṣe àṣìṣe pẹ̀lú gbèdéke tí wọ́n fún Ọọ̀ni lọ́nà méjì. Ọ̀nà kìíní àṣìṣe yẹn èmi gbàgbọ́ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kó ló fi gbèdéke yẹn sílẹ̀. Tẹ́ ẹ bá wo àti àwọn tí wọ́n máa ń gbẹnusọ fún ọba, àwọn tó máa ń gbẹnusọ fún gómìnà, àwọn tó máa ń gbẹnusọ fún ààrẹ, pàápàá jùlọ nínú ìjọba tá a wà yìí, tẹ́ ẹ bá wo àwọn tó máa ń gbẹnusọ fún ààrẹ Tinubu, ẹ rí i pé wọ́n máa ń fi ẹnu já wáyà tó pọ̀ jù. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ kòbákùngbé tó jẹ́ pé téèyàn bá gbọ́ inú ẹ̀ wọ́n á máa fọṣọ nínú èèyàn. Bó dẹ̀ ṣe wà nìyẹn nígbà ayé Buhari náà, ẹ rí i pé àwọn tó ń sọ̀rọ̀ fún Buhari, Garba Shehu, Fẹ́mi Adésínà àtọ́bìnrin kan tó ń pè ní Loretta Onoche, bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kòbákùngbé ni. Òun náà ni Báyọ̀ Ọ̀nànúgà jogún. Irú ẹsẹ̀ yẹn náà ni Bọ̀dé Dúrójayé tó jẹ́ agbẹnusọ fún Aláàfin Ọ̀yọ́ òun ló gbé. Tí kì í bá jẹ́ irú ẹsẹ̀ yẹn, báwo ni ọba kan, ọba ńlá tó ṣe máa fún ọba ńlá ẹgbẹ́ ẹ̀ ní gbèdéke wákàtí méjìdínláàádọ́ta pé kó ewé oyè tó fi há ẹnìkan lórí kó yọ kúrò, bíi bẹ́ẹ̀ kọ́ yóò kàn dín nínú yọ̀. Ẹ rí i pé ó dàbí ẹni pé Ṣàngó yẹn jà kò mójú àlà, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Mo dẹ̀ mọ̀ wípé Aláàfin kọ́ ló kọ gbèdéke yẹn, Bọ̀dé Dúrójayé tó jẹ́ agbẹnusọ wọn ló kọ. Ìyẹn já sí wípé wọ́n wá dàbí èṣù láàlú, yẹn alàgbà Bọ̀dé Dúrójayé dàbí èṣù láàlú tí ẹ pé oríkìtà lè fún ni ọ̀bẹ̀lẹ́kún sẹ́kún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún. Gbèdéke yẹn ó ti pọ̀ jù, kò tiẹ̀ ní àmúyẹ kankan, torí pé ohun tó yẹ kí Bọ̀dé Dúrójayé kọ́kọ́ rò ni pé tí gbèdéke yẹn bá parí, tí Ọọ̀ni ò bá yọ ewé oyè tó fi sí orí Dọ̀tun Sànúsí kúrò, kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé Ọ̀yọ́ fẹ́ kógun lọ ja Ifẹ̀ ni, àbí Ọ̀yọ́ fẹ́ mú pankẹ́rẹ́ láti lọ fi na Ọọ̀ni? Ìyẹn ló yẹ kó kọ́kọ́ rò ná. Ṣé rí àṣẹ tí ò bá ní múlẹ̀ kò yẹ kí èèyàn máa pa. Bàbá gan àṣẹ tí ò bá ní múlẹ̀ kò yẹ kó pa nínú ilé ẹ̀, kò yẹ kó pa fún ìyàwó ẹ̀, kò yẹ kó pa fún àwọn ọmọ ẹ̀. À ń bọ̀ sí ọba aládé ńlá nílẹ̀ Yorùbá sí ọba aládé ńlá nílẹ̀ Yorùbá kejì, ọba aládé ńlá kejì nílẹ̀ Yorùbá kan náà. Èmi gbàgbọ́ yìí pé Bọ̀dé Dúrójayé òun ló dàbẹ́ ni pé ó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, torí pé èmi mọ̀ pé súrà kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bàbá yẹn kò dàbẹ́ tó lè sọ ọ̀rọ̀ bá yẹn, ṣùgbọ́n wọ́n ti gbẹnu sọ̀rọ̀ fún wọn, a ti gbà pé Aláàfin ló sọ. Èmi gbàgbọ́ pé nǹkan tó yẹ kí wọ́n ti ṣe ni pé kí wọ́n ti wo ọ̀rọ̀ yẹn, kí wọ́n ti fún tẹ̀dọ̀ ẹ̀, àṣẹ yẹn wọ́n tó gbé jáde. Ṣùgbọ́n nígbà tí Aláàfin ò ti fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ yẹn, àṣẹ yẹn tí wọ́n fi gbé jáde, gbogbo èèyàn ti gbàgbọ́ yìí pé Aláàfin ló sọ. Ṣùgbọ́n èmi gbàgbọ́ yìí pé ẹni tí ó gbẹnu sọ fún Aláàfin òun ló dá gbogbo yánrin tó wà nílẹ̀ Yorùbá yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ló dá sílẹ̀. Ní ojú kejì, tí a bá wo àṣẹ wípé ọ̀rọ̀ tí ó wà nínú àṣẹ yẹn wípé Aláàfin nìkan ni ọba ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní àṣẹ tó lágbára láti máa fi èèyàn jẹ oyè tó jẹ́ oyè tó kárí ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ kìíní kan of Yorùbá land. Ó lè jọ bẹ́ẹ̀ o, ní tèmi kò tó rí bẹ́ẹ̀. Ó jọ bẹ́ẹ̀ ní ọ̀nà kìíní wípé nígbà kan rí ní 16 kìíní kan ní sẹ́ńtúrì tó ti lọ, tó ti gbé sẹ́ńtúrì pọ̀n, Aláàfin òun ni ó ń ṣe olórí Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire sì rèé, ó kárí gbogbo ilẹ̀ Yorùbá, ó tún tàkpòrò dé ilẹ̀ àwọn Dahomey níbi tí à ń pè ní Benin Republic lẹ́nu yìí. Ó tiẹ̀ fẹ́ máa lọ sílẹ̀ Òkè Ọya kó tó di pé àwọn Nupe wọ́n dá dúró pé rárá má gbé sára ẹ̀ kọjá mọ́sálásí, kó tó di pé àwọn yẹn fogun jà tí wọ́n dá dúró.
gbogbo ilẹ̀ Yorùbá wà ní abẹ́ Aláàfin. Aláàfin ó fi ilẹ̀ Yorùbá sọ̀rọ̀. Olówó. ṣé Ifẹ̀ náà wà lára àwọn ilẹ̀ Yorùbá? Ifẹ̀ ò sí. Ifẹ̀ ò sí lára àwọn ilẹ̀ Yorùbá tí Aláàfin takò. Torí pé gbogbo ọmọ Yorùbá pátápátá ló gbàgbọ́ wípé Ilé Ifẹ̀ orísun wa ni, orírun wa ni. Ó sì ọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá la gbọ́dọ̀ máa fi gbé ẹbọ fún Ifẹ̀. Tá a bá kọyán Ifẹ̀ a gbọ́dọ̀ kọ́ ká tún fi wébò. Kò sí Aláàfin tí ó gbé náà wojú Ifẹ̀. Àfi Aláàfin kan bóyá Olúewu àbí nǹkan lórúkọ ẹ̀, ìyẹn ló lóun fẹ́ fi ogun ja Ifẹ̀ tí àwọn ológun ẹ̀ tí wọ́n yarí pé báwo ló máa fogun ja orísun wa. Aláàfin kan gbé ẹsẹ̀ ó ta sí àgẹ̀rẹ̀ yẹn ṣùgbọ́n kò rí ṣe. Ṣé rí ilẹ̀ Ọ̀yọ́ empire ó fẹ̀ ó dẹ̀ pọ̀ débi wípé tádùúrà bá gbà tán apá aládùúrà kì í ká mọ́. Ó pọ̀ débi pé ó dé àsìkò kan tẹ́ pé apá Aláàfin gan kò ka ibẹ̀ yẹn mọ́. Gẹ́gẹ́ bí ìtàn, Aláàfin nígbà tó di pé ara tù tí ilẹ̀ fẹ̀ tí ilẹ̀ pọ̀, gẹ́nu ṣe sọ ṣáájú ó ní ọrọ̀, ó wá bẹ̀rẹ̀ sí ṣe òwò ẹrú pẹ̀lú àwọn òyìnbó. Òwò ẹrú tó bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú àwọn òyìnbó yẹn ó jẹ́ kí ọrọ̀ ẹ̀ pọ̀ sí. Ṣé mọ̀ pé tó bá máa ṣe òwò ẹrú nílẹ̀ Yorùbá, irú Ìbàdàn ní ìsìn tó bá wò ṣùṣù pé tí Olúbàdàn bá fẹ́ sọ pé ó yẹ kí ọlá òun pọ̀ sí, ó yẹ kó owó pọ̀ sí, ó lè lọ kó Òṣogbo lẹ́rú, kó bá Òṣogbo jà, kó kó wọn lẹ́rú. Àwọn tó bá kó lóṣogbo yẹn á tà wọ́n fóyìnbó, òyìnbó á fi wọ́n ṣe òwò ẹrú lọ́hùn, òun á lówó. Àwọn nǹkan tí Aláàfin fi ń ṣàgbéjì ara nígbà yẹn nìyẹn. Ṣùgbọ́n tó àsìkò kan tó yẹ pé àwọn òyìnbó gan fúnra wọn wọ́n pa òwò ẹrú rẹ́ ní United Kingdom, wọ́n pa òwò ẹrú rẹ́. Nígbà tí wọ́n pa òwò ẹrú rẹ́ ní United Kingdom, ó bẹ̀rẹ̀ sí mú kí ọlá Aláàfin kó dínkù. Aláàfin Abíọ́dún ló wà lórí oyè nígbà yẹn, ọlá ẹ̀ bẹ̀rẹ̀ sí dínkù. Ṣùgbọ́n kó tó dé àsìkò Aláàfin Abíọ́dún ló ti dàbí ẹni pé ọlá Ọ̀yọ́ empire ó ti ń dínkù nítorí wípé àwọn Fúlàní wọn ò jẹ́ kí Ọ̀yọ́ empire kó gbádùn. Àwọn Dàhọ̀mí gan fúnra wọn ní 1783, àwọn Dàhọ̀mí 1783 náà gbára wọn kalẹ̀ lọ́wọ́ ìjọba Aláàfin tí wọ́n dòmìnira. Then àwọn Ẹ̀gbá lábẹ́ Lísàbí Agbogbo Àkàlà wọ́n gbára wọn kalẹ̀ lọ́wọ́ àwọn Ọ̀làrí, àwọn tax collectors tí Aláàfin tó fi káàkiri sí ilẹ̀ Yorùbá tó ń gba ìṣàkọọ́lẹ̀ wá fún. Nígbà tó yẹ pé obìnrin tó bá dáa jù wọ́n á gbẹ́sẹ̀ lé, wọ́n á lọ lọ sóyè Òdì Ọ̀yọ́, gbogbo nǹkan tó bá dáa jù Òdì Ọ̀yọ́ ló lọ. Lísàbí ló kó àwọn Ẹ̀gbá sòdì tí wọ́n fi ja ogun tí wọ́n fi gbára wọn kalẹ̀ lọ́wọ́ Aláàfin títí di èní yìí. Ìtàn ọ̀nà kí lójú tèmi ò tó, ṣùgbọ́n mo mọ díẹ̀ nù tàn bọ́ torí wípé ọmọ Ẹ̀gbá ni mí. Mo mọ̀ wípé kó tó di pé Nàìjíríà ń jẹ́ Nàìjíríà, Ẹ̀gbá as a nation wọ́n ti wà. Wọ́n ń pè ní Ẹ̀gbá United Government, wọ́n ti wà ṣáájú Nàìjíríà, ṣáájú 2014 tí amalgamation Northern Protectorate àti Southern Protectorate tí Lord Lugard tó so méjèèjì pọ̀ tó wá di orílẹ̀-èdè Nàìjíríà ta nílé 1914. Ṣáájú 1914 ní Ẹ̀gbá United Government wà tí wọ́n dẹ̀ ní ambassador ní United Kingdom. Ṣùgbọ́n nígbà tí United Kingdom government tí wọ́n approve pé kí Northern and Southern Protectorate kí wọ́n papọ̀ kí wọ́n di orílẹ̀-èdè tá à ń pè ní Nàìjíríà, ni wọ́n sọ fún Ẹ̀gbá United Government pé kí wọ́n diffuse sínú orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà. Ẹ má bínú tí n bá ń sọ òyìnbó díẹ̀díẹ̀, ẹ má bínú, kò mọ́ mi lára láti máa sọ òyìnbó, ṣùgbọ́n ìjọ tó bá káni lára a máa ń dìṣẹ́ jó ni. Òun ló fà á tí Ẹ̀gbá tó fi wọnú Nigerian government títí dèní. Abẹ́òkúta South local government tó wà ní Akéyẹn, òun ni the first local government in the entire Nigeria. Àwọn Lísàbí tí wọ́n gba Ẹ̀gbá kalẹ̀ lọ́wọ́ àwọn Ọ̀làrí Ọlọ́yọ̀ àti lábẹ́ ìjọba Ọ̀yọ́ nígbà tí empire yẹn gan tí ò tí ì wó. Ṣé nǹkan tá à ń gbìyànjú nísìnyí pé kí wọ́n tún wá bọ́ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ ìjọba Ọ̀yọ́ lóde òní? Kò ṣeé ṣe, kò ṣeé ṣe rárá. Lẹ́yìn ìgbà tẹ́ àwọn Ẹ̀gbá ṣe tiwọn, àwọn Ìjẹ̀ṣà ṣe tiwọn, àwọn Èkìtì ṣe tiwọn, àwọn Èkìtì ń fi ara wọn, Ẹ̀gbá náà Ìjẹ̀ṣà wọ́n fi ara wọn.
through insurgents ṣẹmọ wọ́n ta sí àgẹ̀rẹ̀ sí òfin Aláàfin. Ìdí nìyẹn tí wọ́n fi fi ara wọn dè ní. Ẹ̀ẹ́dẹ̀rán tí ipa tí Ìbàdàn kó, Ìbàdàn jẹ́ ìlú jagunjagun, Ìbàdàn jẹ́ ìlú tí Aláàfin ń lò, ó wà ní àwọn ìlú tí Aláàfin ń lò láti fi jagun. Ìbàdàn gan fúnra wọn wọ́n rí pé àwọn tó tán, àwọn náà dá dúró. Nǹkan tí mo fún wa sọ pé agbára tí Aláàfin ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ ẹ bá lọ ka ìtàn, nǹkan tẹ́ ẹ máa rí ni pé Aláàfin was the king over the Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire, there was a time Ọ̀yọ́ empire existed. Gbogbo nǹkan tẹ́ ẹ máa gbọ́ in past tense lẹ́ máa gbọ́. Nǹkan tí wọ́n gbìyànjú láti sọ ni pé Ọ̀yọ́ empire kò exist mọ́ láti 19th century ní Ọ̀yọ́ empire ló ti wó. Tí Aláàfin bá fẹ́ máa lo power tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ilẹ̀ Yorùbá, pé èmi nìkan ni mo lágbára láti máa fi èèyàn jẹ nílẹ̀ Yorùbá, kò yẹ k'Aláàfin jẹ́ kí Ọ̀yọ́ empire wó. Tẹ́ bá make comparison láàrin Ọ̀yọ́ empire àti Sokoto Caliphate. Sokoto Caliphate, Ottoman Dan Fodio ló kó àwọn Fúlàní wọ Nàìjíríà. Nígbà tó ń dẹ̀ kó Fúlàní wọ Nàìjíríà, North ni wọ́n gbà wọlé. Lóòótọ́ Nàìjíríà ò tí ì sí nígbà yẹn, North ni wọ́n gbà wọlé. Wọ́n bọ́ sí ilẹ̀ àwọn gbogbo North yẹn àwọn Haúsá ló níbẹ̀. Ṣùgbọ́n wọ́n wá fi ogun jà, wọ́n kọ́kọ́ fi ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ wọ́n bá wọlé kó tó di pé wọ́n fi ogun jà àwọn Haúsá. Wọ́n dẹ̀ gba gbogbo ilẹ̀ àwọn Haúsá pátápátá, gbogbo ilẹ̀ wọn bọ́ ṣe ń gbà, wọ́n ń fi àwọn ọmọ wọn Fúlàní sí orí ìlú kọ̀ọ̀kan títí dé ní. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ní gbogbo North àwọn Fúlàní ló jẹ ẹ̀mí àbẹ̀. Àwọn Haúsá ní tẹ́ ẹ bá bí ọmọ Haúsá léèrè lọ́wọ́lọ́wọ́ báyìí, a máa sọ fún yín pé wọ́n ti gba gbogbo nǹkan àwọn ara ń tà àwọn Haúsá lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí fún pé àwọn Fúlàní ti gba gbogbo ilẹ̀ wọn. Àwọn Haúsá ti sọ ara wọn nù, wọ́n ti sọ nǹkan tí òyìnbó ń pè ní identity wọn nù lábẹ́ Fúlàní. Inú máa ń bí ọtẹ́ tó máa sọ pé Haúsá Fúlàní hegemony wọn ò fẹ́ gbọ́. Ṣùgbọ́n ẹ rí wípé kò sí ẹnikẹ́ni tó gba ìjọba lọ́wọ́ àwọn Fúlàní. Òyìnbó nìkan ló mú agbára wọn ló fomi là. Lọ́lùgard ìjọba United Kingdom ló fi omi la agbára àwọn Fúlàní. Dèní yìí dynasty wọn empire wọn kò sẹ́ni tó gbà lọ́wọ́ wọn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n sì ń jẹ gàba lórí àwọn Haúsá dèní. Jẹ́ pé gbogbo àwọn northern states yẹn emir àyàfi Borno nìkan ni wọ́n resist wọn tí wọ́n gbà. So wọn ò ráyè wọlé sí Borno state. Ìdí nìyẹn tó fi jẹ́ pé Shehu of Borno ni wọ́n ń jẹ níbẹ̀ yẹn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Tó ẹgbẹ́ kì í ṣe emir. Gbogbo àwọn ìlú tó kù emir ni, ilẹ̀ Haúsá dẹ̀ ni wọ́n. Nípa bẹ́ẹ̀ tí Aláàfin ò bá fẹ́ kí agbára yẹn lọ, Aláàfin bá ti maintain power. Ṣùgbọ́n gbà tí ò lè maintain power yẹn, tẹ́gbà lọ, tẹ́kìtì lọ, tíjẹ̀ṣà lọ, tídàhọ̀mí lọ, tí gbogbo wọn Ìlọrin lọ, Àfọ̀njá ó lọ pé Àfọ̀njá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà Aláàfin kan tó lọ bá àwọn Fúlàní pé kán kíhun lọ́wọ́ láti gbójú agan sí Aláàfin. Wọ́n kí lọ́wọ́ ní tòótọ́, wọ́n gbójú agan sí Aláàfin, ṣùgbọ́n wọ́n pa Àfọ̀njá ló fi jẹ́ kí Ìlọrin kó di ilẹ̀ àwọn Fúlàní títí dé ní tó fi gbàmọ́ wa lọ́wọ́, ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Nípa bẹ́ẹ̀ ṣe rí, èmi gbàgbọ́ pé àṣìṣe ni gbèdéke tí ààfin Ọ̀yọ́ fún ààfin Ifẹ̀, nítorí pé gbogbo ọmọ Yorùbá tó jẹ́ pé kì í ṣọmọ àlè tó jọmọ ọkọ ló mọ̀ wípé Ọ̀yọ́ empire wà rí. Wọ́n dẹ̀ mọ̀ pé Aláàfin ni olórí Ọ̀yọ́ empire, ṣùgbọ́n Ọ̀yọ́ empire yẹn ò sì dẹ́rù sí pé agbára tí Aláàfin ń lò pé èmi ni mo gbọ́dọ̀ máa fi èèyàn ọba oyè jẹ tó ń jẹ́ kìíní kan of Yorùbá land, title of Yorùbá land, agbára yẹn ò sí mọ́. Dànsákì nìkan ló kù. So nǹkan tí àwọn ọmọ Yorùbá tá a ní láti gbà ni pé Aláàfin ti jẹ́ olórí wa rí, ká dẹ̀ máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbẹ́bọ fún Aláàfin, ká máa kọyán Aláàfin, ká máa fewé bò. Ṣùgbọ́n pé kí agbára kan máa wá, kí àṣẹ kan máa wá pé èmi nìkan ni mo ní power láti fi kinní kan of Yorùbá land jẹ, that power does not exist any longer. Ó ti kú pẹ̀lú Ọ̀yọ́ empire. Àpẹẹrẹ tí mo fẹ́ fi kíní ọ̀dọ̀ mi lẹ́yìn ni, nígbà tí Roman empire wà, about 50 countries ló wà lábẹ́ Roman empire, about 100 million people ló wà lábẹ́ Roman empire. Nígbà tí Roman empire tó fọ́, àwọn Turks àti àwọn Germans
àwọn ni wọ́n fọ́ Roman Empire. Lẹ́ni yìí kí ló dé tí àwọn Italians tó jẹ́ pé ibẹ̀ ni Roman Empire lójókòó sí, kí ló dé tí àwọn Italians tí wọ́n máa pàṣẹ fún United Kingdom, tí wọ́n máa pàṣẹ fún France, tí wọ́n máa pàṣẹ fún Germany àti gbogbo àwọn orílẹ̀-èdè títí dé Egypt ní Roman Empire dé? Kí ló dé tí wọ́n máa pàṣẹ fún wọn wípé ọwọ́ àwọn náà gbọ́dọ̀ ti máa gbàṣẹ, àwọn làwọn gbọ́dọ̀ máa sọ fún wọn bọ́yẹn bẹ́ẹ̀ fẹ́ gbé ìgbésí ayé wọn? Kí ló dé tí Lord Lugard tí ò máa pàṣẹ fún ààrẹ Tinubu lẹ́nu yìí pé ṣebí àwa alákó onílẹ́rú nígbà kan, abẹ́ wa lẹ́wà nígbà kan, ẹ̀yin lẹ gbọ́dọ̀ tó o bá fẹ́ jẹun ọ̀dọ̀ wa ló ti gbọ́dọ̀ gbàṣẹ, kó o tó ka budget ọ̀dọ̀ wa ló ti gbọ́dọ̀ gbàṣẹ? Kí ló dé tí ò máa rí bẹ́ẹ̀? Láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni ti Ifẹ̀ gan-an, ta gan-an làkọ́kọ́ ọba nílẹ̀ Yorùbá láàrin àwọn méjèèjì? Toró dàbí pé superiority ó yẹ kó wà láàrin àwọn méjèèjì gan-an, tó sì ń kún tó ń bí wàhálà nílẹ̀ Yorùbá. Torí bàbá Ẹlẹ́bùbọn, àwọn oníṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ní gbogbo ìjà Aláàfin àti Ọọ̀ni tí ń ṣẹlẹ̀ yìí pé bí àṣàsí bí èdè òun ló fẹ́ jẹ́ tàwa ní sàsọba. Kò ṣe bàbá Yẹmí Ẹlẹ́bùbọn, kẹ́ ẹ pẹ́ láyé o, kẹ́ ẹ pọ̀ láàárọ̀ o, mo kí yín o, kára yín ó le bàbá, ṣùgbọ́n mi ò gbàgbọ́ pàṣàsì ni ìgbéraga fùrọ̀ tó ní wọn jọjú òun ó tó ta, tójú ẹ̀ bá tó ta téèṣin òníjó gbádùn, òun ló ń dà wọ́n láàmú. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o, kábíyèsí Ọ̀nìrìṣà o, mi ìfojú dọba o, ṣùgbọ́n gbogbo nǹkan tí àwọn méjèèjì ń ṣe wọn ò jẹ́ kí àwa Yorùbá ká fẹ̀dọ̀ lórí òróǹro. Ọmọ tó bá jọmọ ọkọ nílẹ̀ Yorùbá tí èbá aṣọ ọmọ àlè, ó mọ̀ wípé ìtàn wa sọ pé Ifẹ̀ lórírun wa. Ìtàn wa tó sì sọ pé Ifẹ̀ lórírun wa, ìtàn wa sọ wípé Odùduwà ló kọ́kọ́ jẹ Ọọ̀ni àkọ́kọ́, òun ló jókòó sórí ìtẹ́ yẹn. Lẹ́yìn Odùduwà, ìtàn sọ fún wa pé ọmọ kan ṣo péré l'Odùduwà bí. Ọ̀kànbí fúnra ẹ̀ wá bí ọmọ méje. Nínú àwọn ọmọ méjèèjì yẹn, àbíkẹ́yìn wọn léńjẹ ni Ọ̀rànmíyàn tó tẹ Benin Republic, Benin Kingdom, Benin Kingdom tó jẹ́ nílẹ̀ Nàìjíríà bíi, àti ilẹ̀ Ọ̀yọ́ tó tẹ̀dó. Ìtàn sọ fún wa pé Ọ̀rànmíyàn jagunjagun ni, ó fẹ́ràn kó máa jagun, èèyàn líle ni, bó ṣe ń jagun ló ń gbalẹ̀, òun ló fà á tí ilẹ̀ Ọ̀yọ́ fi pọ̀. Àwọn Aláàfin tó sì ń jẹ lẹ́yìn tiẹ̀, torí ó kọ́kọ́ jẹ Aláàfin àkọ́kọ́, òun náà ló kọ́kọ́ jẹ ọba nífẹ̀ẹ́ kó tó mú ọmọ ẹ̀ kó tó fi rọ́pò nígbà tó kúrò ní tó kọ́kọ́ jọba ní Benin kó tó fi ọmọ ẹ̀ rọ́pò. Lẹ́yìn Ọ̀rànmíyàn, ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ló ti jẹ, tí gbogbo wọn tí wọ́n ń rí, tí wọ́n ń jẹ́ kí ilẹ̀ fẹ̀, tí wọ́n ń jagun. Ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n òun làárẹ̀ lásì. Nígbà tó mi yẹn pọ̀ jù lápá Aláàfin gan ò ká mọ́, ló ti rí pé àwọn sójà Aláàfin, àwọn sọ́jà Aláàfin gan, àwọn jagunjagun ẹ̀, àwọn náà bẹ̀rẹ̀ sí ní kù sínú pé wọn ò ní ìtọ́jú tó, kò tọ́jú àwọn tó, wọ́n bẹ̀rẹ̀ sí ní kù sínú. Ìyẹn ló jẹ́ kí ogun àtẹ̀yìnjà kó máa jà wọ́n. Òun ló jẹ́ kí àwọn Fúlàní kan ráyè wọlé láti Ìlọrin, tí ogun yẹn t'Aláàfin fi sọ ogun yẹn nù níbẹ̀ yẹn. Òun ló jẹ́ kí àwọn Ọ̀fẹ̀ àti àwọn Ìjẹ̀ṣà káwọn yẹn náà kan lè yarí pé àwọn ò sí lábẹ́ mọ́. Òun ló jẹ́ káwọn Ẹ̀gbá lè ṣẹ́gun. Ṣé ìfẹ́ ìgbà kan wà lábẹ́ Aláàfin? Ifẹ̀ kọ́ mo fẹ́ sọ ẹjọ́, àwọn Ìjẹ̀ṣà àti àwọn Èkìtì. Mo wá fẹ́ sọ nǹkan kan pé ṣé kìí ṣe ọ̀rọ̀ Abọ́rẹ̀ lóde Ọọ̀ni, kìí ṣe ọmọ bàbá àwọn lóde Ọọ̀ni tí a tún kà nínú àwọn ìtàn kan gan ló ń bíjà yìí? Ṣe rí, ìyẹn lè wà lábẹ́lẹ̀, ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ ni, tẹ́ ẹ bá bí ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn tí wọ́n ní làákàyè dáadáa, kálukú máa tò sí ibi tó bá fẹ́ tò sí, ṣùgbọ́n ojú òní fọ́ kíkò tó ẹ̀dí. Kí n tó dáhùn béèrè yẹn, kò sẹ́ni tí ò mọ̀ yìí pé ọmọ Ọ̀kànbí tí Odùduwà bí, òun àbíkẹ́yìn ẹ̀ ní Ọ̀rànyàn, ilé bàbá ẹ̀ ní Ifẹ̀, orí àpèrè bàbá ẹ̀ òun ni Ọọ̀ni jókòó sí. Bàbá ẹ̀ ló kọ́kọ́ jẹ Ọọ̀ni àkọ́kọ́. Gbogbo ọba aládé tó wà nílẹ̀ Yorùbá lẹ́ni ilé bàbá wọn
òun ni ó wà ní ẹnu wá yẹn nífẹ̀ẹ́. Ìbéèrè tẹ́ bá béèrè lọ́wọ́ mi wípé ṣé nǹkan tí tó wà lábẹ́nú pé abọ́ rẹ̀ ni ó ló wà lórí ìtẹ́ nǹkan báyìí pé kò ń ṣe ọmọ Odùduwà. Nǹkan tèmi mọ̀ ni wípé tó bá jẹ́ abọ́ rẹ̀ ló wà lórí ìtẹ́, abọ́ rẹ̀ Odùduwà ni. Nígbà tó Odùduwà tí ò sí láyé mọ́, ọ̀kan bí ṣáájú Odùduwà kú gẹ́gẹ́ bí ìtàn. Nígbà tó Odùduwà náà lọ, kó Odùduwà tiẹ̀ tó lọ làwọn ọmọ ẹ̀ ti bẹ̀rẹ̀ sí fọ́nká. Náà ti ń lọ tẹ̀dó ní kálukú ti lọ tẹ ìlú ti Ẹ̀dó tí kálukú ń gba adé àwọn ọmọ méjèèjì. Àwọn ọmọ méjèèjì náà àwọn náà bẹ̀rẹ̀ sí bímọ sí, wọ́n ń fọ́n káàkiri, wọ́n ń tàn káàkiri tílẹ̀ Yorùbá fi pọ̀ tó báyìí pọ̀ tó yìí. Tí èèyàn bá kúrò nílé bàbá ẹ̀ pátápátá tí ò sẹ́nìkan nílé bàbá ẹ̀, ṣe rí nature àbùdá wa kò fara mọ́ kí àlàfo máa wà. Tẹ́ ẹ bá mu ọtí ẹlẹ́rìn dòdò tán tàbí tẹ́ ẹ bá mu bíà tán, tẹ́ ẹ mú tán tẹ́ ẹ bá gbègbè ẹ̀ sílẹ̀, ìgò yẹn kò ṣófo, atẹ́gùn wà nínú ẹ̀. Kò sí nǹkan kan tó wà láyé yìí tí ó fàyè gba kó wà ní kòròfo. Tó bá jẹ́ wípé tí wọ́n bá sọ pé abọ́ rẹ̀ ló wà nífẹ̀ẹ́ lórí oyè Ọ̀ọ̀ni, tí abọ́ rẹ̀ ò bá sí níbẹ̀, ilé bàbá yìí ìbá ti parun, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé ni mo sọ o, ilé bàbá yín ìbá ti parun. Kí ló lè bu gbogbo yín kẹ́ ẹ kó lè bàbá yín kẹ́nìkan máa wẹ̀yìn wò? Ṣebí torí pé orí dúró làgbọ̀nsà lẹ ṣe mú mi, torí pé nìkan wà lórí ìtẹ́ yẹn lẹ ṣe ṣì ní gbogbo ọmọ Yorùbá ṣe sọ pé orísun àwọn onífẹ̀. Àwọn àtọ̀húnrìnwá àbá ti kó Ifẹ̀ náà, kò ní sí nǹkan tó ń jẹ́ Fẹ̀ mú, wọn ò bá ti pa Fẹ̀ nù. Ẹ bá ti ní ojú orírun nílẹ̀ Yorùbá, torí pé àjẹ ìwẹ̀ yìí ló bẹ lẹ́dẹ̀ jẹ́. Yorùbá sì sọ wọ́n ní ìranù pé ìrìn àrè ní òṣùwọ̀n. Tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ aládé tó wẹ́ pé kálukú kàn rin ìrù ìgbòrò lọ tí wọ́n kàn lọ tí wọn ò wẹ̀yìn wò, tí ò bá sí pẹ́ nìkan dilé mú, kì bá ti sí nǹkan tó ń tá à ń pè ní orírun Yorùbá mọ́, kò bá ti sí Fẹ̀ mọ́. Ìyẹn jẹ́ ìdáhùn ìbéèrè yẹn àkọ́kọ́. Ìkejì ni pé òòdù mi èmi òjò ìwò òjò mi tó wà láàrin àwọn méjèèjì. Tẹ́ ẹ bá wo nǹkan táwọn èèyàn sọ, wọ́n ní Ifẹ̀ ní orírun ìṣẹ̀dálẹ̀ àṣà àti ohun àmúṣagbára ilẹ̀ Yorùbá. Àṣà àti ohun àmúṣagbára. Àwọn èèyàn sọ bóòtọ́ ni bí kì í ṣe òótọ́ mi lè sọ, ṣùgbọ́n wọ́n sọ wípé ọjọ́ kan ṣo péré nínú ọjọ́ tó wà nínú ọdún ni wọn kì í fi ṣe orò nífẹ̀. Pé 364 days náà fi ń ṣorò nífẹ̀, ọjọ́ kan péré ni wọn kì í fi ṣorò. Tó bá jẹ́ òótọ́, a jẹ́ wípé Ifẹ̀ òun ni gbogbo àṣà àti ṣe gbogbo nǹkan tó ń pè ní Yorùbá àkàtà ẹ̀ ló wà. Ààfin Ọ̀yọ́ sọ pákàtà òun ló wà. Torí mo kà tí wọ́n sọ pé Aláàfin ni àkàtà Aláàfin ni àṣà Yorùbá wà, kò rí bẹ́ẹ̀. Tí wọ́n bá ń ṣọdún Ṣàngó ní Ọ̀yọ́, ọba ìlú Ọ̀yọ́ ní Ṣàngó kó tó dòòṣà, ọba ìlú Ọ̀yọ́ ni. Nǹkan tá a mọ̀ Ọ̀yọ́ sí ni pé Ọ̀yọ́ ó fi ọ̀gbàgbà balẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀, torí àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ló jọba ló kó sí abẹ́ tó jẹ gàba lé lórí. Òun làbí kẹ́yìn, àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ní gbogbo àwọn yẹn. Olówù nísì, òun ni àkọ́bí Odùduwà, obìnrin ni òun làkọ́bí Odùduwà. Adé tiẹ̀ làwọn ọmọ ẹ̀ ń dé. So Olówù tó wà l'Abẹ́òkúta, Olówù tó wà ní Kúta, àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. Onípópó, Onísàbẹ̀, Ọ̀rọ̀gún, nǹkan kan, àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ ti kú tán, lòun fi ipá mú àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó kó wọn sábẹ́ tó jẹ gàba lé wọn lórí. So agbára tí Aláàfin ní nígbà yẹn political power ni, ṣùgbọ́n spiritual power kò fìgbà kan kúrò ní Ilé Ifẹ̀. Nǹkan tá a fi ń jẹ́ Yorùbá lẹ́nìí kò fìgbà kan kúrò ní Ilé Ifẹ̀. So tá a bá wá sọ wípé òkè tí n tó wá dẹ́jà yìí sílẹ̀ pé Ààfin Ọ̀yọ́ sọ pé ọ̀kan lọ́mọ Ọ̀fẹ́ Yorùbá land ni Ọọ̀ni fi Dọ̀tun Ṣànúsì jẹ. Ààfin Ifẹ̀ ń sọ wípé ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà làwọn fi Dọ̀tun Ṣànúsì jẹ. Tá a bá wo méjèèjì, mo ka kíní kan tán ní àwọn Yorùbá tó wà ní òkè òkun tí wọ́n sọ, wọ́n ní ọ̀kan lọ́mọ Oòduà gángan ni ó kárí gbogbo ilẹ̀ Yorùbá, torí Odùduwà gan-an òun ni bàbá gbogbo wa pátápátá. Tó bá sọ pé ọ̀kan lọ́mọ Oòduà, ìyẹn jẹ́ pé táìtù tó kálé kákó
tó kan gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni. Mo dẹ̀ rántí pé nígbà tí màmá Awólọ́wọ̀ wà láyé Ọọ̀ni Okùn Adéṣíjú Adé ó fi màmá jẹ yèyé Oòduà, màmá ni yèyé Oòduà àkọ́kọ́. Ìyẹn já sí pé gbogbo ibi tó bá ti ń sọ Yorùbá àti ní Cuba ni o, àti ní Brazil ni o, àti lamẹ́ríkà ni o, níbi gbogbo tó bá ti sọ Yorùbá, ìyá yẹn ni yèyé Oòduà, òun ni yèyé gbogbo wọn kálékáko. Ẹni tó bá jẹ yèyé, tó bá jẹ kíní kan Oòduà kálékáko ni. Ó tún ju ẹni tó bá jẹ Yorùbá land lọ. Oyè of Yorùbá land. Bẹ́ẹ̀ ni kálékáko nìyẹn. Ìjẹ́ ilé yóò ní ṣàkóbá fún Yorùbá nation ẹja ní country tiwa nǹkan kan nígbà tó jẹ́ pé a sì ń jà sórí Odùduwà ní Yorùbá land ní. Ṣẹ́rí bí Sunday bá máa dùn Sátidé láti máa mọ̀ àti ti ẹsẹ̀ kan gbọdọ̀ Ọ̀ọ̀ni tí wọ́n jẹ́. Tí a bá gba tí Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn rọrùn ìranù tá a máa rí náà nìyí. Mo rò pé ó pọn dandan pé ká tètè ya fọra wa láfọ̀mọ́ kó tó di wípé tọ́lọ́ ń bá kádàrá ẹ̀ pé tọ́lọ́ ń bá kádàrá ẹ̀ ni mo sọ pé a máa ní orílẹ̀-èdè tó máa jẹ́ titi wa kó tó di bẹ́ẹ̀. Nínú ilẹ̀ Yorùbá yìí àwọn ẹ̀yà kan wà tẹ́ pé mo fẹ́ràn wọn púpọ̀ jù nílẹ̀ Yorùbá yìí. Àwọn méjì tiẹ̀ ni ṣùgbọ́n ìkan ló dá dúró gedegbe. Ṣé ẹ rí àwọn Èkìtì? Wọ́n dá dúró gedegbe. Èkìtì pọ̀, Adó Èkìtì, Ìkẹrẹ́ Èkìtì, Arámọkọ Èkìtì, Ìlàwọ̀ Èkìtì, Ẹ̀fọ̀n Èkìtì, nǹkan Èkìtì, wọ́n pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹnu wọn kò nígbà tí wọ́n fẹ́ gba state. Torí nígbà tí wọ́n fẹ́ gba state yẹn ìgbà tí wọ́n kété tán gba state tán tí wọ́n ní the first executive governor Níyì Adébáyọ̀ ni mo lọ ṣiṣẹ́ lẹ́kìtì. Àwọn bàbá tó jà fún Èkìtì láti gba state, mo bá bàbá yẹn, bàbá Fásùn, mo bá wọn sọ̀rọ̀, wọ́n sọ gbogbo nǹkan tó ju wọ́n rí kí wọ́n tó rí state yẹn gbà. Dèní ìyẹn ẹ̀ gbọ́ pé àwọn Èkìtì yapa, wọ́n dira wọn mú gẹ́gẹ́ bí ẹyọ kan ni. Òun ni the only homogeneous state ní Nàìjíríà tó yẹ pé ìpínlẹ̀ kan tó jẹ́ pé ọmọ ìyá kan náà gbogbo wọn tí wọ́n dẹ̀ wà papọ̀ tí wọ́n dẹ̀ gbóra wọn lẹ́nu. Nígbà tó máa fi Adó Èkìtì ṣe state capital, wọn ò gbọ́ Èwí lẹ́nu pé ìwọ Èwí ta ni ẹ́. Tá a bá dẹ̀ wò tán wọn, ó ṣe kárí ọba tó yẹ pé ó tẹ̀wọ̀n ju títẹ̀ tẹ̀wọ̀n ju ìtẹ́ Èwí lọ. Ṣùgbọ́n wọn ò gbóra wọn lẹ́nu, wọ́n dira wọn mú. Àwọn fọ́ọ̀mù state ẹ̀yà kejì tí wọ́n fọ́ọ̀mù state ṣùgbọ́n tí àwọn náà tẹnu wọn kò, àwọn làwọn Ìjẹ̀ṣà. Ẹnu wọn kò, wọ́n rí ọwá gẹ́gẹ́ bí olórí wọn, ẹnu wọn kò dáadáa, wọ́n jọ ń ṣe pọ̀ bó ṣe yẹ kí Yorùbá rí nìyẹn. Ṣé rí èmi ń fi gbogbo ẹnu sọ wípé agbára pé èmi nìkan ni mo ní ẹ̀tọ́, èmi Aláàfin nìkan mo ní ẹ̀tọ́ láti fi èèyàn jẹ oyè Yorùbá land, agbára yẹn ti kú ní 19th century. Dànsákì nìkan ló kù. Ṣé rí bá jẹ́ oyè Yorùbá land ṣó dé Ìbàdàn, ó dé Ẹ̀gbá, ó dé. Àwọn Ẹ̀gbá lè sọ fi gbogbo ẹnu sọ wípé kò kan àwọn, pé alera lọ̀rọ̀ yẹn kò rá wọn, Àkàndé ni kò kan àwọn. Ẹ̀gbá lè sọ bẹ́ẹ̀ torí tí Ẹ̀gbá bá gbà, Ẹ̀gbá tara ẹ̀ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Tẹ́kìtì bá gbà, Èkìtì tara ẹ̀ sí oko ẹrú Aláàfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Tí Ìjẹ̀ṣà bá gbà, Ìjẹ̀ṣà tara ẹ̀ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Tí Ìbàdàn bá gbà, Ìbàdàn sọ wípé gbogbo agbára táwọn máa sọ pé àwọn ìlú jagunjagun làwọn, wọ́n tara wọn sí ẹrú Aláàfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ọ̀yọ́ gan náà yóò mọ̀ fi hàn jóyè kọjá. Bẹ́ẹ̀ ni ohun tó kù ni pé kọ́ máa kó ìṣàkọlẹ̀ lọ sáàfin Aláàfin. Ṣé rí agbára yẹn ní ìsọ wípé kò sí rí o, ó wà rí dáadáa ṣùgbọ́n agbára yẹn ó ti yòrò ní 19th century nígbà tí Aláàfin jẹ́ kí Ọ̀yọ́ empire kó collapse. Tó bá mọ̀ pé kò ní collapse ni kò ní jẹ́ kí tó bá mọ̀ pé òun fẹ́ pa agbára yẹn mọ́ ni kò ní jẹ́ kí Ọ̀yọ́ empire collapse. So agbára yẹn ò sí mọ́ ṣùgbọ́n Dànsákì ló kù. Ṣé mọ̀ pé ojú òní fọ́ kíkò tó ẹ̀ dí? Gbogbo ọmọ Yorùbá ló mọ̀ pé nígbà kan rí Ọ̀yọ́ ni wọ́n ti ń pàṣẹ ṣùgbọ́n Aláàfin wa máa sọ fún wa nísìnyí pé ọba ìlú òyìnbó òun ló fi òun jẹ oyè kìíní kan. Báwo lọba ìlú òyìnbó ṣe máa fi máa sọ tán lẹ Yorùbá? Ó máa ń bí mi nígbà tí àwọn ẹ̀yin oníròyìn tẹ́ bá ń ṣe ètò lórí rédíò yín, ẹ máa sọ pé nígbà tó kọ́làjù tó dé ta ló sọ pé òyìnbó ló la Yorùbá lójú? Wọ́n máa ń kọ orin kan
nílẹ̀ Yorùbá wa yìí wọ́n pé àwa la kọ́ jẹ́ bàbá o àwa la kọ́ jẹ́ bàbá bí tọrọ ti kéré tó kì í ṣẹgbẹ́ ẹ̀kọ́ bọ̀ àwa la kọ́ jẹ́ bàbá kí òyìnbó tó gòkè kọ́ tó gbẹ́mú wọn gangan wá síbí láti ń ṣe ètò ìjọba wa nílẹ̀ Yorùbá ní àṣà a ní ìṣe a ní bá ṣe ń ṣòwò a ní àwọn jagunjagun wa a ní gbogbo nǹkan tí ó yẹ kí èèyàn ní nínú ètò àkóso òyìnbó ló dé tí wọ́n kó àṣà tiwọn wá ẹ̀ẹ́dẹ́rì tẹ́ bá ka ìwé kan ó dùn mí pé tí mo bá mọ̀ ní mi ìbá ti kọ orúkọ ẹni yẹn torí orúkọ ẹ̀ sá mi ìdẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan tí ò correct lórí ètò yìí òyìnbó kan nígbà tí wọ́n fẹ́ wá kó wa lẹ́rú ní Áfíríkà ó sọ fún àwọn ẹgbẹ́ yìí pé nígbà tí Áfíríkà tẹ́ ní kò ń lọ o á ṣòro láti kó àwọn èèyàn lẹ́rú o torí pé nígbà tó ń débẹ̀ ó ya òun lẹ́nu wípé wọ́n ní ètò ìjọba tiwọn wọ́n ní àṣà wọn wọ́n ní èdè wọn wọ́n ní ọ̀nà wọṣọ wọn ọ̀nà kíní wọn oúnjẹ wọn gbogbo ẹ̀ pé ọ̀nà kan ṣo táwọn fi lè gbà ṣe àkóso àwọn èèyàn yìí káwọn gba Sunday lọ́wọ́ wọn káwọn fi Sátidé káwọn lọ́wọ́ òun ni tí àwọn bá jẹ́ kí wọ́n rí àṣà wọn àti èdè wọn àti ìṣe wọn bíi ràlẹ̀ràlẹ̀ tó jẹ́ wípé ó wà inferior sí ti àwọn táwọn jóyìnbó káwọn tó wá gba ẹ̀sìn wọn lọ́wọ́ wọn káwọn gbé ẹ̀sìn tàwọn táwọn jóyìnbó káwọn gbélé wọn lọ́wọ́ káwọn jẹ́ kí wọ́n rí pé ẹ̀sìn wọn ò dá àṣà wọn ò dá èdè wọn ò dá wọ́n ṣàṣeyọrí o ìdí nìyẹn tó jẹ́ pé ẹ máa rí àwọn ọmọ Yorùbá ó máa ń bà mí nínú jẹ́ tẹ́ bá rí àwọn Yorùbá tó ń bá sọ òyìnbó bí iṣó tí wọn ò lè ṣe èbó ọ̀pẹ́ rẹ̀ sì fẹ́ èbó títí tí bàbá ò lọ́fíìsì orí igi lọ́fíìsì bàbá kọ́mọ Yorùbá má lè sọ Yorùbá tó dátọ́ tó dá ṣáká ẹ máa gbọ́ you see as in I think òyìnbó sì rèé wọn ò lè ṣe èbó ọ̀hún bíi tàwọn olóyìnbó gan bí wọ́n bá ọ̀làdòyìnbó lè dòyìnbó tí wọ́n bá ń pe àwọn Biden tí wọ́n pa àwọn Trump ṣọmọ Yorùbá lè débẹ̀ ni òyìnbó dára ẹ̀ mọ̀ àyọjú náà là ń ṣe nípa bẹ́ẹ̀ èmi gbàgbọ́ dáadáa wípé kò ń ṣe nǹkan tí Aláàfin tọ́ka sí pé tẹ́ ẹ bá lọ wo Gazette 18 kìíní kan òun ló máa sọ ìtàn tàwa fáwa ìtàn tiwa ni wípé bí ọba kan wà nílẹ̀ Yorùbá ọba kan nílẹ̀ Yorùbá mi ó sọ wípé owó ò gbàgbọ́ pé Odùduwà ní baba ilẹ̀ Yorùbá òun tí ẹ nìyẹn tọ́ba yẹn nìyẹn mi kàn ní dárúkọ ẹ̀ mo bọ̀wọ̀ fún nítorí àwọn aráàlú ẹ̀ kò ṣe nítorí títí ẹ̀ mo bọ̀wọ̀ fún nítorí àwọn aráàlú ẹ̀ pé òun ò gbàgbọ́ pé Odùduwà ní baba ilẹ̀ Yorùbá tí ẹ nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tá a jọ ọmọ ọkọ tá a fi tí ó jẹ́ pé orí inú láfi rìn dé ilẹ̀ Yorùbá kì í ṣẹ̀ṣẹ̀ gbogbo alágbàgbọ́ lẹ́nu yìí àti ìnìtàn mi tó sọ wípé Odùduwà kọ́ ni baba Yorùbá gbogbo alágbàgbọ́ pé Odùduwà ní baba Yorùbá Ifẹ̀ la sì ti wá. Odùduwà náà ni baba àwọn ti Ọ̀yọ́ náà. mo sọ lẹ́ẹ̀kan àwọn tó wá láti Sudan àbí láti bòmí. àwọn Ìjẹ̀bú ló sọ pé àwọn wá láti Sudan nígbà ayé ọba Adétọ̀nà ọba Adétọ̀nà ló sọ pé Sudan làwọn ti wá ṣùgbọ́n a ti rí lára àwọn Ìjẹ̀bú tó sọ pé irọ́ o àwọn ò wá láti Sudan táwọn o Ifẹ̀ làwọn ti wá o àwọn Rẹ́mọ wọn á sọ fún ipò òde Rẹ́mọ làwọn ti wá nífẹ̀ẹ́ ṣé ó ṣe mí lànà pé àwọn ọ̀tàn bí ìgbà ọmọdé ṣẹ̀ṣẹ̀ kọ́ ìrìnrìn àwọn ọ̀tàn tágétágé. kí wàá ní àmọ̀ràn yín tá à ń sọ nílẹ̀ Yorùbá fáwọn orí adé méjèèjì tó kó Yorùbá síta báyìí. àwọn nìkan kọ́ ni mo fẹ́ gbà nímọ̀ràn àtàwọn ọmọ Yorùbá lápapọ̀ ṣé rí ẹ̀jẹ̀ kankan gba ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ọmọ Yorùbá tó jọ ọmọ ọkọ Yorùbá mo gbà yín nímọ̀ràn wípé ẹ gbà pé Aláàfin ọba ńlá tí ìfọba jẹ ni ẹ gbà pé Aláàfin ọba tá a gbọ́dọ̀ rí fín ni ọba tá a gbọ́dọ̀ kọyún ẹ̀ka má fi wé bo ni ọba tá a gbọ́dọ̀ máa gbé fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbẹ́bọ fún ni Aláàfin nítorí ìtàn tó sọ fún wa pé ní ṣáájú 19th century Aláàfin òun ni olórí Ọ̀yọ́ empire sí ó kárí gbogbo ilẹ̀ Yorùbá ó tún kọjá ilẹ̀ Yorùbá ó kọjá Nàìjíríà tí a bá rántí pé ó ní agbára yẹn kó tó di pé ogun Fúlàní àti àwọn èèyàn tí wọ́n ń bí nínú ilẹ̀ Yorùbá tí gbogbo wọn sọ pé àwọn ò bá ṣe mọ́ àti irú àwọn Ẹ̀gbá tí wọ́n gbára wọn kalẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n jagun gbára wọn kalẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn Ẹ̀gbá ò ní sọ pé àwọn ò mọ̀ pa Aláàfin jẹ́ olórí rí ṣùgbọ́n nǹkan táwọn Ẹ̀gbá ò ní gbà ni pé kí wọ́n ní àsìkò tá a wà yìí wọ́n tún tara wọn sí abẹ́
ìsìnrú Aláàfin kí Aláàfin máa sọ pé òun nìkan lòun ní agbára láti fi of Yorùbá land kíní kan title of Yorùbá land jẹ èmi ò fẹ́ kí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká gbà f'Aláàfin pé ọba ńlá ti fọba jẹ ni ìkíní nìyẹn. ìkejì ẹni tí kì í bá aṣọ ọmọ àlè ló máa sọ á gbà pé Ifẹ̀ ni gbogbo wa ti wá. O ò bá ṣèdè gómìnà, o ò bá ṣèdè Ìjẹ̀bú, o ò bá ṣọ Rẹ́mọ, o ò bá ṣèdè Ọ̀yọ́, o ò bá ṣèdè Òǹkò, o ò bá ṣèdè Ìbàràpá, o ò bá ṣèdè Ẹ̀gbá, o ò bá ṣèdè Òwu. Gbogbo wa nílẹ̀ Yorùbá gbogbo iye àwọn èdè tí mo sọ yẹn dialects ni wọ́n ń pè wọ́n dialects. Ohun tí gbogbo wa ní ni language, Yorùbá language, ṣùgbọ́n language yẹn wá ní àwọn dialects. Ó bí àwọn ọmọ, òun ló bí èdè Ẹ̀gbá, ó bí èdè Òwu, ó bí èdè Ìjẹ̀bú, ó bí Rẹ́mọ, ó bí Ìbàdàn, ó bọ̀yọ́, ó bọ̀ǹkò, ó bí gómìnà, ó bí Ìbàràpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó bí èdè Ifẹ̀. Kí gbogbo wa mọ̀ pé Ifẹ̀ lórírun gbogbo wa, ibẹ̀ láti wá. Ẹni tó dẹ̀ wà lórí àpèrè Ọọ̀ni àkọ́kọ́ tí í ṣe Odùduwà, bàbá ńlá kú wa, a gbọ́dọ̀ fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbẹ́bọ fún, a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún, a gbọ́dọ̀ kọyún ẹ̀ káfẹ́ wébò kó máa gbóná lálálá. Torí pé ìkíní agbára tí bí mo sọ lẹ́ẹ̀kan agbára tí Aláàfin fẹ́ lò agbára yẹn ò sí mọ́, ṣùgbọ́n agbára tó Ọọ̀ni tẹ́ ẹ bá lọ ka ìwé ìtàn ẹ lọ kàtàn ẹ máa rí i pé wọ́n á máa sọ pé Ọọ̀ni is the spiritual leader and the cultural custodian of Yorùbá land. Is ni wọ́n máa sọ tó bá máa sọ ti Ọ̀yọ́ wọ́n á ní Aláàfin was the head of Ọ̀yọ́ empire. Ẹ̀yin tẹ́ ẹ bá gbóyìnbó ẹ mọ̀ yàtọ̀ láàrin is àti was. Is present nìyẹn, was past nìyẹn. So kò dẹ̀ sí ìtàn tó sọ yí pé Ifẹ̀ pé gbogbo agbára yẹn o wọ́n ti kó kúrò nífẹ̀ o, orí òfegè yẹn Ọọ̀ni jókòó lé lórí. Kò sí ìtàn tó sọ bẹ́ẹ̀. Nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbà pé àwọn prominent leaders méjì tá a ní nílẹ̀ Yorùbá àwọn náà nìyẹn. Kí Aláàfin kó bọ̀wọ̀ fún Ọọ̀ni, kó Ọọ̀ni bọ̀wọ̀ fún Aláàfin. Tá a bá tiẹ̀ máa wò Ọọ̀ni ní bàbá Aláàfin, Ọọ̀ni ní bàbá Aláàfin. Torí bẹ́ẹ̀ ẹ bá sọ pé ẹran ló jókòó sórí ìtẹ́ yẹn, ẹ bá sọ pé adìyẹ ló jókòó sórí ẹ̀ kó kúrò ní abọ́ rẹ̀. Tó bá jẹ́ pé orí ìtẹ́ tí bàbá yín jókòó lé nìyẹn, bàbá yín Odùduwà tó jókòó lé nìyẹn, ẹni tó bá jókòó lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ pọ́n lé ni, ẹ gbọ́dọ̀ pọ́n lé ni. Mo dẹ̀ rí pé gbogbo àwọn ọba kan nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nú wọn ni wọ́n ń pọ́n Ọọ̀ni lé. Ẹ̀yin tẹ́ ẹ̀ pọ́n Ọọ̀ni lé ẹ̀ pọ́n Ọọ̀ni lé. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ rò pé ẹ fẹ́ fojú di Aláàfin àwòwò awo yín, ọba ńlá ni Aláàfin, kì í ṣe Aláàfin ọ̀ṣẹ́ ní àrífín. Ṣùgbọ́n káwọn ọba yẹn fúnra wọn kí wọ́n wá bọ̀wọ̀ fúnra wọn, kí wọ́n fọwọ́ ti ara wọn gẹ́gẹ́ bí ìgbà kẹ́tì fọwọ́ ti lé, gẹ́gẹ́ bí ìgbà láàmú tí fọwọ́ tẹ̀ bá ògiri. Tí wọ́n bá ń yọwọ́ ara wọn báyìí tó ń fúnra wọn ní ultimatum, ẹ rí i pé ó tàbùkù wa gan. Àbùkù yẹn ti dàbùkù olórògbò, ó ti di àǹkó, ó ti kúrò nílẹ̀ Yorùbá. Àwọn tẹ́ ẹ bá gbọ́ nǹkan táwọn Ìgbò wọ́n fi wá pa Mìídì ni pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí wọ́n sọ lókè Ọya wọ́n fi wá pa Mìídì ni. Bọ́ọ̀ la ẹ máa fira wa wọlé báyẹn. Ó tún wá jẹ́ ọ̀dọ̀ àwọn ọba tó àwọn bàbá àsátọ̀ tó yẹ kí a lọ sí ọ̀dọ̀ wọn kọ́ máa sọ pé ta ló sọ rú ẹ̀ kókóró gbá lẹ́nu ẹ̀ ó wá jọ́dọ̀ wọn nírú ẹ̀ tí ń wá. Kí Aláàfin bá wa sọ fún Ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn nǹkan tí wọ́n kọ síta yẹn ó ti pọ̀ jù. Ọláfare tó dẹ̀ jẹ́ agbẹnusọ fún Ọọ̀ni ó ní Ọọ̀ni sọ wípé kóun má dá sí kóun má sọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó ọ̀nà máa sọ̀rọ̀ yẹn ó ní ultimatum my fruit, ìyẹn náà ò tún dáa láti sọ sí Aláàfin. Ọọ̀ni ò sọ pé kó o sọ, ṣùgbọ́n wọn fún rẹ ló sọ pé ó fún Ọọ̀ni ní ultimatum my fruit, ìyẹn náà ò dáa, kò dáa. So ẹ jẹ́ ká dá ta ṣaná fáṣaná, ká ṣaná yé ṣaná mọ́, ẹ jẹ́ ká dá ta ṣaná fáṣaná kí aṣaná ó yé ṣu àrùn burúkú. Ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà yìí, ilẹ̀ Yorùbá ò ṣe é fi ọwọ́kọwọ́ ìgbàkígbà bomi fún mi. Gbogbo àwọn tá a jọ wà ní Yorùbá wọn nílẹ̀ Nàìjíríà wọ́n mọ̀ ká máa fira wa wọlé ní ìrùkò dáa tó tún wá jẹ́ látọ̀dọ̀ àwọn ọba. Bàbá tó sọ pé ó jọ àṣàsí lóòótọ́ ó jọ àṣàsí ṣùgbọ́n mi ò sùn gbàgbà àṣàsí ni ìgbéraga ni.